ẹlẹ́ẹ̀kejì ìtàn wo ló tún ṣẹlẹ̀ o jẹ́ kí n máa fi tó yín létí yìí pé Moses ń kọ́ owó tún fọ̀pá lami ó fi ọ̀pá ẹ̀ ó fi lami kọjá lánàá ìyẹn lára Fáráò kí ló ṣẹlẹ̀ o ogun Fáráò Super Eagles borí ogun Fáráò lánàá Awíkókó lánàá lórí pápá èèyàn kan ti sọ fún wa ìyẹn ká tó ṣe kíni ní àárọ̀ àná òun ní ọ̀pá Mósè ó ṣì wà ń bẹ́ o ọ̀pá Mósè òun náà fún Kelechi Iheanacho tó lànà fún gbígbó ìyẹn àwọn bó ṣe ṣe kíni bó ṣe lọ ìyẹn lórí pápá lánàá jẹ́ kí n máa fi tó yín létí o wípé lánàá yìí ìtọ̀ tí ó tún balẹ̀ nínú ìdíje yìí òun ni wípé Egypt ìyẹn Pharaoh of Egypt àwọn tí a kojú wọn ṣe kíni wọn pàdánù group stages in the last 16 games nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n ti gbá nínú ìsọ̀rí tí wọ́n máa wà nínú ìdíje AFCON èyí tó ti tó bí mẹ́rìndínlógún ṣùgbọ́n lánàá yìí ó kí ló ṣẹlẹ̀ o wọ́n ṣe kíni ìtàn bàjẹ́ ẹ̀dá ló bàjẹ́ Super Eagles wọ́n ṣe kíni wọ́n bà ìtàn jẹ́ bẹ́ẹ̀ ni oríṣiríṣi ìròyìn ló tún jẹyọ ìyẹn lábala bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórí pápá nínú ìdíje AFCON tó ń lọ lọ́wọ́ àti ní òkè òta ṣùgbọ́n ní àìṣe kíni àìní no time to waste time Awíkókó wà nínú ilé agbára pẹ̀lú Mr. Big Super Sub wà ní bẹ́ẹ̀ náà la tún ní àwọn assistant referee méjèèjì tí wọ́n ṣe kíni tí wọ́n dúró gbogbo wọn kọ́ gbogbo wọn náà máa Awíkókó jẹ́ ká sáré gbóhùn ẹ̀ka tó máa lọ sọ́dọ̀ wọn assistant referee wa. Mo kí gbogbo ẹ̀yin ará ilé gbogbo ẹ̀yin lólùfẹ́ rédíò Tùngbà pátápátá níbi tẹ̀ tí ń gbọ́ wá nílé lóko gbogbo ẹ̀yin lólùfẹ́ Lagbo Sport akíyín gbogbo ọmọ Nàìjíríà pátápátá àkó oríire ti Super Eagles títa náà àmọ̀ pé everywhere green and white ní báyìí tí gbogbo ẹ̀ ń dùn tó ń jọlì. Orúkọ mi ò yí padà Ọlátúndé ọmọ Kàlẹ́jà yín náà ní tẹ́ ẹ mọ̀ sí Àlàbí Awikonko ẹ̀yin tẹ́ máa wà lórí ayélujára àti sí ojú òpó bẹ́ẹ̀ ẹ máa darapọ̀ mọ́ wa lórí ayélujára yẹn ní Facebook wa ẹ má gbàgbé lórí WhatsApp wa náà kí ẹ máa darapọ̀ mọ́ wa kíákíá. Bẹ́ẹ̀ ni ní pápápá Awíkókó Ejolabi ó ti kẹjọ dé lánàá Ejolabi fẹ̀fẹ̀jọ pa nípa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń lọ lórí nígbà tí Super Eagles wọ̀ yájà lórí pápá Sodiq Akínbólú wà bí ìyẹn Super Sub bẹ́ẹ̀ ni níbi tí èmi olólùfẹ́ yín Akímọ́lá tó bọ̀ sún tí gbogbo ìmọ̀ sí Akeem sinimá ti máa ṣe kíni máa fẹnu mé àwọn ìyẹn láàárọ̀ ti tòní kí ló ṣẹlẹ̀ nínú àwọn ìròyìn lẹ́ni tó jẹ́ ọjọ́ kejìlá oṣù kínní ọdún 2022 bẹ́ẹ̀ ni ọdún ayọ̀ ni ẹ má gbàgbé wípé ìdùnnú ó ṣubú layọ̀ lánàá bẹ́ẹ̀ náà ló ṣe máa ṣe kíni bó ṣe máa lọ nìyẹn títí di òpin ọ̀sẹ̀ àti nígbà tí Super Eagles máa tún máa wọ̀ yájà lórí pápá pẹ̀lú Sudan ṣùgbọ́n ní pápá nítorí ẹ̀yin olólùfẹ́ wálé ní pé ká gbé ọkọ̀ wá sórí ètò láàárọ̀ ti tòní ni òun ló máa ṣe kíni lára àwọn tó ti gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè Nàìjíríà rí ìyẹn Super Eagles wọ́n máa bá wa ṣe kíni wọ́n máa bá wa dá sétò lánàá láti láàárọ̀ ìwọ́n bá wa dá sétò ìyẹn láti ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ló ń ṣẹlẹ̀ jẹ́ káwọn náà ṣe kíni kí wọ́n ojú tí àwọn fi wò gẹ́gẹ́ bí ẹni tó ti ṣe kíni tó ti tukọ̀ tó ti gbá bọ́ọ̀lù tẹ́lẹ̀ kí wọ́n máa jẹ́ kó máa yé wa. Ó yá ní pápápá jẹ́ ká dé kíni jẹ́ ká lọ gbóhùn lẹ́nu àwọn tó ti gbá bọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún orílẹ̀-èdè Nàìjíríà yẹn Super Eagles. Hello ẹ káàárọ̀ ẹ jọ orúkọ yín àti kẹ́ sáré sọ díẹ̀ fún wa ní pápápá bí èèyàn tí ẹ jẹ́ tí a ṣe kíni tí à ń bá sọ̀rọ̀ láàárọ̀ ti tòní. Hello èmi náà ń bá sọ̀rọ̀ yẹn. Ẹ káàárọ̀. Ṣé ń gbọ́ mi? À ń gbọ́ yín báyẹn. Mo ní mo rò pé tí ń bá FM èmi náà ń bá sọ̀rọ̀ yẹn. Bẹ́ẹ̀ ni tí ń bá FM lẹ́wà báyìí. Ẹ káàárọ̀ ẹ̀yin èèyàn mi. Ẹ ṣé ẹ káàárọ̀ ẹ jọ orúkọ yín ni. Ọládìméjì Lawal. Ọládìméjì Lawal. Bẹ́ẹ̀ ni. Ẹgbẹ́ Ọlọ́run ex-dad èmi dẹ̀ ni team manager 3SC ní àsìkò yìí. Team manager 3SC. Bẹ́ẹ̀ni. Ó yá ẹ jẹ́ agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn Super Eagles nígbà kan sàn. Bẹ́ẹ̀ni sà. Àwọn fẹ́kẹ́ bá a sọ ìrírí yín nípa àwọn irú bọ́ọ̀lù tí wọ́n gbá lánàá kí lẹ fẹ́ rí pa.
àwọn ọmọ yẹn wọ́n wúwa lórí gan ni o nítorí pé àyà gbogbo wa ló wà lókè tẹ́lẹ̀ torí pé tá a bá ń sọ̀rọ̀ àwọn agbábọ́ọ̀lù nílẹ̀ Áfíríkà mi ò rò pé Egypt wọ́n ṣe fi ọwọ́ rọ́ sẹ́yìn àmọ́ àwọn ọmọ wa wọ́n gbìyànjú lánàá wọ́n ní orí wa wú. wọ́n múnú wa wú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe wá rí ìfẹsẹ̀wọnsẹ̀ tó lọ lánàá sà á ní pé ká máa béèrè lọ́wọ́ yín wípé ṣé ẹ̀yin rí pé eléyìí àkọ́kọ́ gbá tí wọ́n gbà yẹn ó máa jẹ́ kí Super Eagles mórí bọ́ nínú ìsọ̀rí tó wà ká má gbàgbé wípé Sudan pẹ̀lú Guinea Bissau òdo ni wọ́n gbá lánàá ṣé a lè máa tún bẹ̀rù pẹ̀lú Sudan àti Guinea Bissau pẹ̀lú irú ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbá pẹ̀lú Egypt lánàá. ní kátó tí o tọrọ kò sí eré ìdárayá tó rọrùn mọ́ ní Áfíríkà nítorí pé gbogbo àwọn teams ni wọ́n ti súnmọ́ra wọn pẹ́kípẹ́kí àmọ́ nǹkan tó mú àwọn ọmọ wa wọ́n ṣe dáadáa tó báyìí ní àná ìdí òfin Egypt ní Yorùbá máa ní wàhálà kankan pẹ̀lú Sudan tí wọ́n bá ti mú ní ọwọ́ yẹpẹrẹ nítorí pé ìgbà míì àwọn agbábọ́ọ̀lù wọ́n máa ń fojú tẹ́ńbẹ́lẹ́ àwọn alábàágbá wọn àmọ́ tí àwọn ọmọ wa tó bá jáde mọ́ ṣe jáde lánàá ní agbára Ọlọ́run ní Yorùbá máa ní wàhálà kankan. bẹ́ẹ̀ ṣe wá rí ìfẹsẹ̀wọnsẹ̀ tó lọ lánàá ọgbọ́n inú tí akọ́nimọ̀ọ́gbà fìdí ẹ̀ ta nìyẹn Austin Eguavoen ṣé ẹ rí i pé ó ní irú ọgbọ́n inú yìí ó lè jẹ́ kí a gba ìdíje AFCON pẹ̀lú ọgbọ́n inú tó ní àti bí a ṣe rí lórí pápá lánàá. Austin Eguavoen ẹni tí a ti jọ wà rí torí captain mi ní nígbà tí mo wà ní Belgium mo sì mọ irú èèyàn tó jẹ́ tó ń kó ìmọ́ra ó dẹ̀ ní discipline ni. ẹ bá dẹ̀ wo àwọn ọmọ yẹn wọ́n ṣe gbá eré ìdárayá yẹn lánàá ẹ̀rí pé wọ́n gbá bí fámìlì ni kì í ṣe ọ̀rọ̀ orí bọ́ọ̀lù orí pápá nìkan wọ́n gbá fún olùdarí yẹn ni mo dẹ̀ mọ̀ pé bó ṣe kó wọn jọ bó ṣe kó wọn mọ́ra kò ṣe bí ọ̀gá sí wọn rárá ó ṣe bí fámìlì tó dìde láti ṣeré ìdárayá inú mi sì dùn wípé àrí àpẹẹrẹ rere lánàá mo ní ìfọ̀kànbalẹ̀ pé mi ò lè sọ wípé àwọn ìtọ́bù àwọn ìwé ìtọ́bù nítorí ọ̀nà yìí jìn díẹ̀ àmọ́ mo nígbàgbọ́ pé àwọn ọmọ yìí ń ṣe dáadáa lábẹ́ ọ̀gá wọn ẹ̀ṣẹ̀ Eguavoen. bẹ́ẹ̀ ṣe wá rí iṣẹ́ tí Austin Eguavoen ṣe yìí ṣe ǹjẹ́ yìí lójú ìwòye tí ń pẹ̀lú akọ́nimọ̀ọ́gbá tí a lọ gbà wá lókè òkun Ose Peseiro ṣe rò bí ó ní ìdíwà tí ó lè fi máa gbaṣẹ́ lọ àbí kí Eguavoen máa ṣiṣẹ́ ìlọ ni ká má gbàgbé pé Super Eagles ṣiṣẹ́ máa ṣe iṣẹ́ ọba agbábọ́ọ̀lù tó máa wú wa lórí ní àná irú ìkọ́ tó gbá lánàá ó ti pẹ́ díẹ̀ tá a ti rírú ẹ̀. ètò ìkọ́ mi ló ní gbogbo ẹ̀ lọ kí ló tí a ní sùúrù ká tó gbé ará òkèèrè wá nígbà táwọn pé Eguavoen yóò kó wọn lọ sí tọ́námẹ́ǹtì tí Eguavoen bá wá ṣe dáadáa ṣé a sọ pé kó máa lọ lómi a sọ pé kí òyìnbó kó wá dúró ètí òye mi nìyẹn nítorí pé tá a bá fún olùdarí ní iṣẹ́ tó sì ṣe dáadáa tó dẹ̀ ṣe yọjú kí ni àwọn àṣọ fún nígbà yẹn tó rí àwọn wàá kẹrù ẹ wàá máa lọ lé o kí ni àwọn aráàlú sọ nígbà yẹn ètí òye mi nìyẹn. ẹ ṣe ó yá kí sáré padà sọ́dọ̀ yín ní pápápá ikọ̀ tẹ̀ ń tukọ̀ ìtẹ́jẹ́ team manager ìyẹn 3SC Shooting Stars ní ìlú Ìbàdàn wọ́n wà ní 18 on the lord tí mo ibi tí mo sọ yẹn ní wọ́n ní 5 points in 5 games kí ni iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ láti rí pé 3SC wọn ò padà sí ibi tí wọ́n ti ń bọ̀ ìyẹn relegation ìyẹn nínú sáà tí a wà yìí. oríṣi ọmọ olóòkú abẹ́ẹ̀ ni nígbà tí a bẹ̀rẹ̀ iṣẹ́ yìí àwa náà àti rí àpẹẹrẹ díẹ̀díẹ̀ nítorí pé kí ni pẹ́tà di kúrò ní NPFL a ṣẹ̀ṣẹ̀ dé padà ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé àjẹkójọ náà NPFL ó ṣàjèjì sí wọn. gbogbo ìgbà tí mo bá ń bá olùdarí wa sọ̀rọ̀ ó máa ń fi ọkàn mi balẹ̀ wípé nígbà tí a bá fi gbá àfẹsẹ̀wọnsọ̀ bíi 5 bíi 6 àwọn ọmọ yìí ìtẹ́ ò sì yé wọn dáadáa ẹni tó bá dẹ̀ tẹ̀lé wa lọ sí abá tó bá rí nǹkan tí àwọn ọmọ yìí ṣe
pẹ̀lú one of the best teams in Nigeria jẹ́ Enyimba tó bá rí iṣẹ́ takuntakun tí àwọn ọmọ yìí ṣe mi ò fẹ́ sọ̀rọ̀ nípa olùdarí aláṣọ dúdú ṣùgbọ́n mo mọ̀ pé iwájú wa yóò dára kí àwọn èèyàn wa kọ́kọ́ ní sùúrù kí ẹ̀mí. ẹ ṣe orúkọ yín lẹ́ẹ̀kan sí fún àwọn aráalé. ilẹ̀ wíṣà. mo ní orúkọ yín lẹ́ẹ̀kan sí fún àwọn aráalé. èmi ni Ọládìméjì Lawal. Former Super Eagles player. Former Super Eagles, former Fly Eagles, former Eagles. And presently. Hello sir, nígbà tí ẹ ń gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè Nàìjíríà, ọwọ́ àyèwò lẹ máa ń gbá gangan. Mo máa ń gbá láti ẹgbẹ́ ọ̀tún tí wọ́n pè ní outside right. Outside right. Ọ̀gá ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ṣe kí ni bẹ́ẹ̀ darapọ̀ mọ́ wa níkànnì Tùǹgbà. Ó yá ẹ bá wa sọ̀rọ̀ sí Tùǹgbà ẹ sọ̀rọ̀ ẹ jẹ́ ká mọ̀ pé Tùǹgbà ṣe kí ni ẹ gbádùn ètò wa ìyẹn lọ́dọ̀ yín lọ́hùn-ún. Ẹ ṣe ṣe fún mi ní àǹfààní láti bá àwọn èèyàn wa sọ̀rọ̀ èmi náà bí. Ẹ ṣe ó dàbọ̀. Bẹ́ẹ̀ ni ohun Ọládìméjì Lawal tá à ń pè ní 10-10 ẹ̀gbọ́tàn yẹn nínú kíní àsárébírí ká gbé wá bí ó tó bá tún di ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa lọ ìyẹn láàrin Sudan àti orílẹ̀-èdè Super Eagles àtúgbé ẹlòmíì wá kí wọ́n ṣe kíni kódà Awikonko ọ̀rọ̀ ló ti gbọ́ yẹn ojú ìwòye tiẹ̀ ní pápápá nítorí pé mo ní kankan tí mo fẹ́ sọ lánàá nígbà tí wọ́n ṣe post-match conference akọ́nimọ̀ọ́gbá fún Egypt ó kòrò ojú ó láwọn rí penalty ìyẹn gbélẹ̀ fún goléwò mi gbà sí ẹ ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ wọ́n ní rẹfúrì òmúlẹ̀ o èyí pé ṣé ó dàbí rẹfúrì àti VAR wọ́n ti lọ sùn ní ẹ̀yà ní pápápá Ejolabi ìwọ náà lójú ìwòye títí ẹ ó máa sọ̀rọ̀ bí Austin Zerezo Eguavoen ọgbọ́n tó lò ọgbọ́n inú tó lò láti stop Mo Salah àti láti gbé high pressure game tó fi borí ìfẹsẹ̀wọnsẹ̀ ẹ̀yà ní pápápá. alákọ̀ọ́kọ́ níbẹ̀ nítorí àsìkò òun ní pé àtẹ̀kọ́kọ́ kíra kó rere pé fúngbà àkọ́kọ́ láti bí ọdún 5 sẹ́yìn tí Nàìjíríà máa gba good football tí Super Eagles máa play to our own taste tí gbogbo Nàìjíríà tún wá máa dùn sí. Ohun tẹ̀mí rí bẹ̀ ni pé Nàìjíríà ti ṣe àṣìṣe ló taari akọ́nimọ̀ọ́gbá tanọ̀gbà láì ní sùúrù nítorí lánàá yẹn mo ṣẹ̀ṣẹ̀ rí pé ègùn àfọ́ ó sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀. alákọ̀ọ́kọ́ àwọn South North America mọ̀ pé fast game ló máa ń play Nàìjíríà gan tún wá fast jù wọ́n lọ wọ́n play they play as a team láti wájú sẹ́yìn wọ́n wà collective wọ́n méjèèjì wọ́n bára wọn sọ̀rọ̀ yàtọ̀ sí pákọ̀ mí sọ̀wọ́ àǹfààní kọ̀ọ̀kan tó ní máa ṣàná yẹn ó yẹ ká borí tó bíi 7 sódò. penalty yẹn ṣe penalty. penalty yẹn kọ́ tẹ̀mí rí bẹ́ẹ̀ ni pé lóòótọ́ contact wà ń bẹ̀ but it's a 50-50 chance so referee dẹ̀ ló ní final decision. tó bá jẹ́ against ti Nàìjíríà. tó bá gbé against Nàìjíríà ká ní pé kíní yẹn tó ní kọ́kọ́ lọ́ọ̀sì 50-50 yẹn ó wà nípa lórí opinion ref opinion ti tiẹ̀ wá ní kò mọ̀. ìbéèrè mi lélẹ̀ tó bá jẹ́ pé Super Eagles ló yí padà fún bẹ́ẹ̀ lánàá tí wọn ò wá mú kí ló máa sọ. akọ bí ara Egypt ṣe ń sọ̀rọ̀ sí kó dùn àwọn àánú máa ló dùn wá ni pé wọn ò fún wa a mọ̀ pé referee ló ní final. ó yà jọlọ lórí pápá. ọ̀gá àti ìjọ drag ṣẹ́rí ẹ̀ lè wo match Nàìjíríà lánàá kẹ má rí agility tí Nàìjíríà fi play lánàá. ìwúrí yẹn kó má sí bẹ́ẹ̀. referee yẹn kò lè mú bọ́ọ̀ yẹn because kò expect it against Egypt pé Nàìjíríà lè come out full. ẹ ṣe ní pápápá ilẹ̀ bá wa dá sórí ètò yẹn nínú láàrin nǹkan tí à ń sọ penalty tí ẹ̀yàn gbélé ìgbóléwo mi gbélé fún ẹ tí referee òmùlẹ̀ fún wọn lánàá ẹ lè pè wá sórí 08056131009 08056131009 bẹ́ẹ̀ ni àbí kẹ́ pé ẹ lè tẹ àtẹ̀síta fún àtẹ̀jíṣẹ́ yín àmàṣekínni ẹ darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára wa kẹ́ni hello. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o. Níbo lẹ ti orúkọ yín? All Super Eagles. All Super Eagles. Nigeria for life o. Ó sọ mi àpèjẹ́ ní láti ìgbè. Ó yá ní pápápá kí lẹ rí sí ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá. Ìtọ́jú tó kọ ẹgbẹ́ inú méjì gan. Ìṣẹ́ rí Nàìjíríà ní determination tó bá fẹ́ gbá bọ̀ máa gbá bọ̀. Ẹ bá wo gbàtà gba Nation Cup last. Wọ́n yé sọ̀rọ̀ àwọn Drogba yàyà sílẹ̀ nǹkan gbọ́ngbà ẹ̀ náà yẹn. Ọmọ mẹ́rin yẹn òun ló sọ̀kù Drogba gbà ẹ̀ lẹ́gbọ́n ó sílẹ̀ bọ́ọ̀sì Drogba lọ sí èdè ọmọ yẹn ṣe ọgbọ́n bọ́ọ̀sì Drogba ń gbé sílẹ̀ tó ń ṣe gbá lórí ọmọ ìjẹ́ kó kù. Bóyá kí lẹ rí sí penalty tí wọ́n múlẹ̀ fún Egypt lánàá nígbà tí Moses Simon tó fi ọwọ́ fàyàn. Ọ̀rọ̀ penalty náà ṣe rí bákan méjì náà ni tí ìjọba bá ti ṣẹlẹ̀ náà ó máa tó pọ̀ ẹ̀sìn kan ó máa ṣe. Tó bá jẹ́ pé Super Eagles ló ṣẹlẹ̀ sí lánàá kí lẹ máa ṣe. Tó bá jẹ́ pàwa náà tó bá ṣe kí ní tó wọ̀ lólẹ̀ kò sí nǹkan tá a fẹ́ ṣe.
ẹ ṣe bẹ́ẹ̀ ni ó yá ní àǹfààní Awikonko ṣé wọ́n ti. lórí WhatsApp wá bíbá Ibùsáyọ̀ láti Ògìjó ó nínú òun dùn fáwọn dìfẹ́ndà Nàìjíríà lánàá nítorí wọn ò fún Mo Salah láyè láti jẹ́ kó ṣe gbogbo ọgbọ́n àrékèrèkè tó fẹ́ lò wọn nínú àwọn dùn bẹ́ẹ̀ náà ni ẹni ń kí wa ìyẹn ó ní ẹ̀ka àrọ̀ ọ̀gá mi sàn ókè Nàìjíríà fakọyọ kò fọ́ ókè Fátúnwà ṣe láti Ìkòròdú ó nínú òun dùn pé Nàìjíríà fakọyọ. hello ta ló wà ń bẹ̀ ta ló wà ń bẹ̀ hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. orúkọ yín. Chinedu ló ń sọ̀rọ̀ láti Kóòtù. ní pápákọ̀ akílẹ̀ rí sọ̀rọ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá Super Eagles àti Pharaoh of Egypt ṣẹ́nu yẹn dùn. wọ́n tún ààrẹ mọ̀ tó gbogbo èèyàn ti ráìsì Nàìjíríà ọ̀fù ní báyìí inú mi dùn pé gbogbo àwọn tó ní adéhùn náà tó fún àtàlà pẹ́pẹ́ adéhùn àbí adéhùn ló ti lè yí. so àwọn Nàìjíríà only you try and learn. ṣé ẹgbẹ́ àwọn perform their own expectation of the other expectation. ṣé nǹkan tí kòṣì Egypt sọ lánàá Carlos Queiroz ẹ̀gbọ́n tó sọ pé rẹfúrì ẹ̀ ò ṣe dáadáa nígbà tí ò gbé penalty lẹ̀ fáwọn ṣé lóòótọ́ ni bẹ́ẹ̀ ṣe rí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn sí lọ́dọ̀ tí. ẹ̀yin náà ṣáà rí pé 50-50 ni wọ́n ti ṣe sọ́nù sí o tẹ́ bá ń pàdé àwa náà ní penalty ṣẹ́ tẹ́ bá rántí. títí wọn là ń sọ títí wọn ló jẹyọ nínú ẹgbọ́n títí wọn ló jẹyọ nínú conference kò ṣe títí wa nínú títí wọn yẹn là ń sọ̀rọ̀ ẹ̀ 50-50. 50-50 ní sọ pé nǹkan lè sọ nìyẹn. ok ẹ ṣe ẹ má bá wa ká lọ bẹ́ẹ̀ ni ní pápákọ̀ nítorí pé àmì lọ́jọ́ ń sọdọ́kùn àsìkò ti lọ ẹ bá wo ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá àwọn tájọ wà nínú ìsọ̀rí ìyẹn Guinea-Bissau pẹ̀lú Sudan wọ́n jọ yí táyà kọlẹ̀ lánàá ni òdo ni wọ́n ṣe kíni ni wọ́n jọ gbá bẹ́ẹ̀ ni eléyìí tó fún Super Eagles ní àǹfààní láti wà lókè téńté ìyẹn nínú ìsọ̀rí tá a wà nísìnyí tó bá tún di ọ̀túnla àmọ́ máa ṣe kíni ìyẹn àbí ọ̀la òde igan ni on the 13 àmọ́ máa wọ̀ yájà lórí pápá pẹ̀lú Sudan bẹ́ẹ̀ ni ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ló máa wáyé pẹ̀lú Guinea-Bissau tá a bá lè borí Sudan ìyẹn tí a bá lè borí o àti ṣe kíni àti mórí bọ́ nínú ìsọ̀rí táwọn Awikonko kì í máa sáré sọrí pápápá lánàá nínú ìfẹsẹ̀wọnsẹ̀ Algeria àwọn defending champion tá a ti lérò pé àwọn àti Egypt àwọn ni wọ́n kọ́kọ́ kó síwájú pé àwọn ilé wọn ní àǹfààní àti gba ìdíje AFCON tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ lánàá Algeria tún yí táyà kan lẹ́ àwọn àti Sierra Leone dá wọn lágbónú ní ibi tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti jọ share 1 point kí ló ṣẹlẹ̀ sí Algeria má gbàgbé Sierra Leone tán kojú ìyẹn àwọn ni 108 ni wọ́n wà nínú ranking ìyẹn àkàsọ̀ tó wà lágbàáyé má fi wé o Algeria ńkọ́ òun ṣe kíni ó tẹ̀ tún gbé pẹ́lí díẹ̀ ju Nàìjíríà ẹ má gbàgbé wípé Algeria àwọn ni wọ́n jẹ́ defending champion nínú ìdíje AFCON ní 2019 ni wọ́n gbà kàtún má gbàgbé FIFA Arab champion eléyìí tí wọ́n gbá ní kòpẹ́kòpẹ́ kí wọ́n tó lọ sí Cameroon ṣùgbọ́n nísìnyí àwọn tá a pè ní Manyoo tá a fojú parẹ́ ìyẹn Sierra Leone wọ́n dá Algeria dúró ó mú mi rántí ìgbà tí Sierra Leone tó wá tún dá Nàìjíríà tó dá Super Eagles dúró ìyẹn ní ìpínlẹ̀ Edo ti gbàgbé fọ́fọ́ bẹ́ẹ̀ ni àti ní Freetown àmọ̀kọ́ tó ń ṣe fún wa bẹ́ẹ̀ ni bó ṣe lọ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ẹ jẹ́ kí n máa fi tó yín létí wípé ìfẹsẹ̀wọnsẹ̀ ohun tó máa wáyé ó máa gbẹ́ni sọ lẹ́ni ìyẹn ní group E Equatorial Guinea pẹ̀lú Ivory Coast máa wọ̀ yájà ìyẹn tó bá dago 8 lórí pápá níbi ní group F ti Tunisia pẹ̀lú Mali tó bá dago 2 ìwọ̀n máa wọ̀ yájà lórí pápá àti ibi tẹ́tí máa rí Mauritania àti Gambia tó máa ṣe kíni tó máa bára wọn jà lórí pápá bó ṣe máa lọ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ nínú ìdíje AFCON tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ni. ó yá ní pápápá torí pé àníròjọ́ mùsùlùkùn ẹ jẹ́ kí n máa fi tó yín létí wípé lánàá agbábọ́ọ̀lù ọmọ agbábọ́ọ̀lù kan ìyẹn tó ń gbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè Turkey ó ti play fún ẹlẹ́ẹ̀mẹjọ fún orílẹ̀-èdè Turkey rí ìyẹn ọmọ 27 years ni agbábọ́ọ̀lù tá à ń pèrè ẹ̀ ó ti gbábọ́ọ̀lù tẹ́lẹ̀ fún ikọ̀ Galatasaray ìyẹn ní orílẹ̀-èdè Turkey ó tún ti gbábọ́ọ̀lù fún Konyaspor ìyẹn kí ló ṣe o agbábọ́ọ̀lù ó jẹ́ pé Ọlọ́run lánàá ó jáde láyé ní àárọ̀ àná nígbà tó ṣe kíni tó fi mọ́tò tó fi ṣe kíni ó fi ní accident ìyẹn Awikonko eléyìí òun ló kọ̀dọ̀ ló wà nínú mọ́tò ṣùgbọ́n wọ́n ní pé kíni kò sí ó jáde láyé àrò
àwọn ẹbí agbábọ́ọ̀lù yìí pé kò gbogbo ṣe ni tùngbà fm kó àṣetò condolence wa bẹ́ẹ̀ ni kò ṣe ìròyìn tó dáa tí ó yẹ ká máa bẹ́ẹ̀ ni Ọlọ́run bàbá àforíjì. bẹ́ẹ̀ ni kọ́lọ́n bá àforíjì bẹ́ẹ̀ ìyẹn agbábọ́ọ̀lù wo là ń pè rẹ̀ Ahmed Khalid defender tó ṣe kíni fún Konyaspor nígbà kan rí ìṣẹ̀lẹ̀ yìí ó ṣẹlẹ̀ ìyẹn ní capital city ní olú ìlú ìpínlẹ̀ fún Ankara ìyẹn tó jẹ́ capital Turkey bẹ́ẹ̀ ni bó ṣe ṣẹlẹ̀ lánàá nìyẹn ó yá ẹ jẹ́ ká kúrò bẹ́ẹ̀ ní pápápá ìbò là ń lọ ẹ jẹ́ ká sáré lọ sí inú tẹ́nísì aláfẹsẹ̀gbá nítorí pé ìròyìn máa ìfẹsẹ̀wọnsẹ̀ oríṣiríṣi ló máa jẹyọ lẹ́ni kí ló ṣẹlẹ̀ nínú tẹ́nísì o ẹ jẹ́ kí n máa fi tó yín létí wípé lọ́wọ́lọ́wọ́ ìdíje tó ń lọ lọ́wọ́ ìyẹn ní Sydney Tennis Classic òun ṣẹlẹ̀ lọ́wọ́ pé Barbora Krejcikova ìyẹn world number 3 òun máa kojú Kristen Jacqueline ìyẹn world number 71 ìyẹn ní ìfàtí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ń lọ lọ́wọ́ nígbà tó ń dá dúró díẹ̀ wọ́n suspend díẹ̀ ṣùgbọ́n nísìnyí wọn á ti máa ṣe kíni wọn á tún ti máa gbá bẹ́ẹ̀ náà ni Caroline Garcia òun àti Elena Rybakina ìyẹn world number 13 wọn jọ ń wọ̀ yájà lórí pápá ẹ má gbàgbé Paulo Badosa pẹ̀lú Adla Tomljanovic màtàkì yọ lẹ́yìn òkun ṣẹjọ́ mi bẹ́ẹ̀ ni inú mọ́mọ́ wọ̀ yájà lórí pápá ìyẹn ní Sydney Tennis Classic báwo ló ṣe máa lọ ìyẹn ní WTA Adelaide International ìyẹn still lórílẹ̀‐èdè Australia ni o nínú ìgbáradì fún ìfẹsẹ̀wọnsẹ̀ first Grand Slam of the year ní eléyìí ní oríṣiríṣi ìfigagbága tí ń wáyé Mata ó ṣe kí ni ó máa wákò pẹ̀lú Kukugal ní ibi tí Tamara àti Madison máa ti máa wọ̀ yájà ìyẹn nínú WTA ní igun abala obìnrin báwo ló ṣe lọ lábala ọkùnrin ẹ jẹ́ kí n máa fi tó yín létí wípé Cressy Mazimi ẹni tí Rafael Nadal tó gba kọ́ọ̀pù lọ́wọ́ ẹ̀ ìyẹn ní ọ̀sẹ̀ tó kọjá ó máa wákò pẹ̀lú Dusan Lajovic ní orí pápá níbi tí Andy Murray British number 2 ó máa wọ̀ yájà pẹ̀lú Nicolas Basilashvili bẹ́ẹ̀ ni bó ṣe máa lọ ní Adelaide kan kí ló máa ṣẹlẹ̀ ibi tí Correttin àti Martin Vucevic máa ti máa wọ̀ yájà bẹ́ẹ̀ náà ni Guy Monfils má gbàgbé Guy Monfils ṣe dáadáa lọ́wọ́lọ́wọ́ nínú ìgbáradì tó lọ òun àti Thiago Monteiro wọn máa wọ̀ yájà lórí pápá bó ṣe máa lọ nínú tẹ́nísì yẹn ní orílẹ̀-èdè Australia. Ó yá ní pápá Awikonko ìfẹsẹ̀wọnsẹ̀ máa wáyé ìyẹn lónìí ẹ jẹ́ kí n máa fi tó yín létí pé Chelsea àti Tottenham wọn máa wọ̀ yájà lórí pápá ìyẹn nínú ìdíje EFL Awikonko kásáré sọ ilé talking point ní ṣé ìwọ rí pé Tottenham ó lè padà wá ṣe kíni kó wá ṣe kíni yẹn fún Chelsea kò má gbàgbé lọ́sẹ̀ tó kọjá nínú first leg Chelsea ó ṣe kíni yẹn fún Tottenham. Nǹkan tèmi rí bẹ́ẹ̀ ni pé best result for Tottenham lélẹ̀ òun náà ni pé kó gba draw tó dẹ̀ túmọ̀ sí pé Chelsea máa qualify nítorí Chelsea ti ní ẹ̀dì ju lọ nígbà tó ti ná 2-0 ní first leg. Prediction tèmi máa predict níbẹ̀ náà ni pé Chelsea win 2-1. Chelsea win 2-1 bẹ́ẹ̀ ni Chelsea win 2-1 ṣùgbọ́n èmi màá sọ pé ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn gógó wà ńbẹ̀ ẹ̀rẹ̀ lọ gbé Tottenham under 3.5 ó wà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ó yá ní pápápá ẹ̀jẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ olótùmọ̀ máa lọ West Ham nínú ìdíje EPL pẹ̀lú Norwich ó yá Ejolabi West Ham ṣé wọ́n lè continue fine form wọn against Norwich ìdíje EPL ìyẹn lálẹ́ tòní West Ham ó lè nà ọ̀yà prediction 2-1 bẹ́ẹ̀ ni ẹ lọ gbé ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn lọ́dọ̀ tètè ní 1.5 wà ńbẹ̀ góò méjì ó máa jáde má gbàgbé West Ham ló wà ní owó dẹ̀ mọ́ bọ́ ṣe ń ní àwọn bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n máa fi tó nínú Coppa Italia Atalanta pẹ̀lú Venezia wọn máa wọ̀ yájà lórí pápá níbi tí Barcelona àti Real Madrid máa ṣe kíni máa wọ̀ yájà nínú Super Cup Awikonko Barcelona Real Madrid. Real Madrid straight winning. Real Madrid straight winning o ti right Barcelona o. Real Madrid straight winning kò sí nǹkan tó fẹ́ fi dá Real Madrid. Ejolabi. I give it to Real Madrid. Sọdí kakíbolu iná ẹ̀ máa ń dùn lẹ́yìn mi bíi pé Real Madrid bẹ́ẹ̀ ni lọ́dọ̀ ti tẹ̀mí ọ̀dà 2.5 over 2.5 góò mẹ́ta ó máa wáyé gógó ó máa ṣẹlẹ̀ èmi ò fẹ́ mọ̀ bóyá Barcelona dà àbí kò dà bẹ́ẹ̀ ni èmi ò lè sọ pé Madrid ló máa ṣe kíni ló máa borí ó yá ní pápá kí ló máa ṣẹlẹ̀ ní Super Cup Inter Milan versus Juventus Awikonko. Inter Juventus game yẹn máa lè ná torí wọn ní score púpọ̀ but deciding game ni just 1-0 ló máa nínú ẹ̀. In favour of Inter Milan. Ó yá nínú ìdíje Mayor bet Nigeria Super 8 soccer tourney tó ń lọ lọ́wọ́lọ́wọ́ jẹ́ kí n máa fi tó yín létí pé Adel FC òun máa ṣe kí ni òun máa wọ̀ yájà pẹ̀lú ẹni tó bá borí nínú Tip Nation FC pẹ̀lú Ọládùjọyè FC nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa ṣe kí ni tó máa wáyé jẹ́ kí n máa fi tó yín létí o wípé ní Adel FC ó borí Victory FC ayò 3-2 ìyẹn lánàá kí ló ṣẹlẹ̀ sí Yorkshire ó pàdánù sọ́wọ́ Glory FC bí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe wáyé nìyẹn nínú first semi-final Glory FC pẹ̀lú Wizzy FC wọn máa wọ̀ yájà ní first semi-final níbi tí Adel tó ti máa dúró de ẹni tó bá borí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ bẹ́ẹ̀ náà ni bó ṣe lọ nínú ìdíje Super 8 soccer tournament
ilé tí Manyoo tó gbé kalẹ̀. Bẹ́ẹ̀ ni bí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe máa lọ ní ẹ jẹ́ kí n máa fi tó ilé tí ní pápápá wípé match day 4 ìyẹn ti abalabìnrin líìgì abalabìnrin NWFL ó ti gbéra sọ lé ní o. Ẹ jẹ́ kí n máa fi tó ilé ẹ má gbàgbé ọ̀sẹ̀ kẹta lélẹ̀ tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti lọ sílé ìyẹn fún holiday break. Bẹ́ẹ̀ ni wọ́n ti dé padà bó ṣe máa lọ nínú lónìí nìyẹn. Ẹ jẹ́ kí n máa gbé sí létí pé Bayelsa Queen òun àti Royal Queen máa wọ̀ yájà lórí pápá ní aago 4 lẹ́ni ìyẹn lórí pápá ìṣeré Samson Siasia Stadium ní ibi tí Sunshine School pẹ̀lú FC Robo máa ti máa wọ̀ yájà ní Akure Township Stadium. Bó ṣe máa lọ nìyẹn kí ló máa ṣẹlẹ̀ sí Rivers Angel òun àti Abia Angels àwọn angel méjèèjì ibi tí áńgẹ́lì méjì máa kọlu ra wọn àmọ́ ọkọ̀ tó máa ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn áńgẹ́lì méjì ìyẹn ti River pẹ̀lú ti Abia wọn máa pàdé o ìyẹn ní Uniport Sport Complex ibi tí wọ́n máa ti máa pàdé nìyẹn. Ẹni tó bá fẹ́ wò jẹ́ áńgẹ́lì kó ṣe kíni kó lọ gbáradì kó lọ lọ́dọ̀ ti tèmi ṣé mi lè dúró wò jẹ́ áńgẹ́lì méjì. Bẹ́ẹ̀ ni bó ṣe máa lọ nìyẹn ní group B. Bẹ́ẹ̀ ni báwo ló ṣe máa lọ Edo Queens pẹ̀lú Nasarawa Amazon wọn máa wọ̀ yájà níbi tí Adamawa Angels pẹ̀lú Adamawa Queen pẹ̀lú Niger Ratus wọn máa wọ̀ yájà lórí pápá Osun Queens pẹ̀lú Pelican Stars àwọn náà máa ṣe kíni wọn jọ máa wọ̀ yájà. Bó ṣe máa lọ lábala ti NWFL ìyẹn líìgì obìnrin abalabìnrin lórílẹ̀‐èdè Nàìjíríà bó ṣe máa lọ nìyẹn. Àwíkòkò ká tún máa lọ torí àsìkò àwọn wo ló wà lójókòó fún wa. Àtẹ̀jíṣẹ́ pọ̀ bọ̀ á mú pépèpé nítorí àsìkò ní lórí ẹ̀rọ WhatsApp wọn bíbá Ọlámilékan láti Ìbàfò tó ní inú òun dùn fún pàfọ́mánsì Super Eagles lánàá láì gbàgbé Oyèwọlé Olóyin láti Àgbẹ̀dẹ wọn nínú àwọn náà dùn fún ohun tí àwọn Super Eagles gbá. Àtẹ̀jíṣẹ́ yìí wá láti ó ní orúkọ òun ni Manyoo láti First Gate inú òun náà dùn fún ohun tí Super Eagles gbá láì gbàgbé eléyìí ò dárúkọ rẹ̀ ó kàn ní kó fi Ègùn Àfọ̀n sílẹ̀ tí wọ́n bá lè ṣe inú òun máa dùn kí Ègùn Àfọ̀n kó máa tú ikọ̀ Super Eagles lọ. àlewé sòwò tó dá tirọ rẹ. àti ìgbà ọ̀rẹ́dì lè gbàgbé Adésọjí náà ń kí wa ẹ̀rí ògo Ọlámìjí Fákọ̀yà àwọn ti Facebook wa nìyẹn tí gbogbo ń darapọ̀ mọ́ wa láì gbàgbé àwọn Wálé Fádèyí àwọn náà sọ pé inú àwọn dùn fún ohun tí Super Eagles ń gbá. Kò ṣe bínú Saheed Ajíbọ̀dé Ezekiel Akíya láti Ògìjó Adéṣọjí ẹ̀rí ògo Agége búrẹ́dì lórúkọ ẹni ìpè náà olóhùn Agége búrẹ́dì. Èrò pọ̀ mi bá àlè dárúkọ yín tán gbogbo yín ṣàlẹ̀ ń darapọ̀ mọ́ wa. Bẹ́ẹ̀ ni Afeez Dynamite tí a ránṣẹ́ òun náà ṣe kí ni ó ń darapọ̀ mọ́ wa láti òkè ta nítorí pé a ní àǹfààní láti gbọ́ ohùn lẹ́nu Afeez Dynamite. Bẹ́ẹ̀ ni bí a tó bá di lọ́la a máa bá wa ṣe kí ni a máa bá wa dá sí tó. Kò ní jùbà lọ lórí Lagbo Sport nìyẹn ètò. Spinnet àkọ́dágbére lánàá ẹni obìnrin kan wà obìnrin ní tó bá rí bó ṣe ṣe lánàá ó dùn mí pé ká ní pé ari ni ó yẹ ká gbé wá láìfọ ni ó bí ipò tí mo pa máa ń wí gbogbo ẹbí wa káni mo sọ̀rọ̀ pa ẹ̀ obìnrin ni wọ́n pè ní àdìélà obìnrin tó dẹ̀ gbé sports. ẹ má dájú Àwíkòkò lóhùn ó ti jẹ ọ̀dà ta ẹ yá ní pápákọ̀ àsìkò kan àlejò mi sọ pé kò bẹ́ẹ̀ ni àsìkò ti lọ nítorí tó bá ti di lọ́la ẹ pàdé wa Lagbo Sport bẹ́ẹ̀ ni ẹ má gbé kúrò mẹ́tò ìgbà náà pé bí nítorí ètò tó ń gorí afẹ́fẹ́ àwọn rẹfí oró wọn ti ń yọjú wọn ní Spinnet kẹrù ẹ jáde ọyà mo ti kẹrù mi jáde ire o ẹ má gbádùn tùgbà ẹ má gbé kúrò mẹ́tò.